àná bọ̀ láìpẹ́ láì jìnnà ó máa wọlé wá bá wa ń bí agbára ọlọ́run ọba tó bá yí káyìí láti kìkì tó bá wà nílé ẹ̀yìn ẹni ò ní dé bá. ẹjọ ẹ jẹ́ ká Yorùbá ẹ máa bọ̀ ẹ wá jókòó síbẹ̀. ẹ jẹ́ ká jà fẹ́ tọ̀ wa kó nìyẹn ẹnìbọ̀dì dúró sórí ọwọ́ ẹ jẹ́ ká Hausa lọ lọ́tọ̀ kí Yorùbá lọ lọ́tọ̀ kí Fúlàní lọ lọ́tọ̀ kí Yorùbá bá tiẹ̀ lọ ẹnìbọ̀dì dúró sórí ọwọ́ ẹ ẹnìbọ̀dì dúró sórí ọwọ́ ẹ sórí ọwọ́ ẹ ẹnìbọ̀dì dúró sórí ọwọ́ ẹ. ẹ máa mú dání lẹ́yìn lẹ́yìn. ẹ jẹ́ kí gbogbo àwọn Yorùbá tó mẹ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ Yorùbá nation Yorùbá nation Ọlọ́run á gbà fún wa gbogbo àwọn tó gbé ìgbésẹ̀ nípa nǹkan yìí lágbára Ọlọ́run ọba àánú Ọlọ́run ní fi wọ́n sílẹ̀ àbọ̀ Ọlọ́run á dájú lórí tiwọn náà. ní báyìí a fẹ́ kí Mr. Ìdòwú kí wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Network ẹ̀ ṣe ojú wúwo yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ní àpapọ̀ ní sílé gbogbo ṣé oore tẹ́ ẹ ṣe fún mi Ọlọ́run á túbọ̀ ràn yín lọ́wọ́ jù báyìí lọ fún gbogbo àwọn ènìyàn mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi bàbá mi ṣe o Ọlọ́run ọba aláàánú á dúró sí gbogbo wa lágbára Ọlọ́run ọba aláàánú lásìkò tí a wà yìí ní ọ̀sán tá a wà yìí lágbára àwọn tó láyé tó lọ òní Ọlọ́run ọba aláàánú bàbá wa Sunday Igboho Adéyẹmọ òòṣà lágbára Ọlọ́run kọ́bí tó parí pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ajáde wa. a máa gbé wá sọ̀rọ̀ wa lágbára Ọlọ́run àwọn ọ̀tá wa tó ń sọ pé àárín lọ pẹ̀lú ògùn Ọlọ́run lágbára Ọlọ́run àwọn ọmọ ọmọdé kọjá rí.